iṣẹ́ ìwádìí ó sì fi yé wa wípé ibi ọmọ kì í kú nígbà tí ènìyàn tó ní olubi yìí ìyẹn ìkejì ọmọ tó bá wà láyé. Ogunlọ́gọ̀ àwọn ènìyàn ni wọ́n pè mí nígbà tá a parí ètò yìí ní ìjẹjọ́ wípé àwọn fẹ́ gbọ́ wúlẹ̀wúlẹ̀ nípa ètò tí à ń bá bọ̀ ní ìjẹjọ́. Mo ní kí wọ́n fèrètí sétí wípé òní yìí òun náà ni a wá gbọ́ ẹ̀dá kan láfẹnu àkàgẹ́kọ̀ọ́ láparí ẹ̀ gan sàn. àmọ́ mo pàdé ẹnìkan lójú ọ̀nà tá à ń bọ̀ ń sáré lọ ra bátìrì kí òun wá kí òun ò gbọ́dọ̀ má gbọ́ ibi tẹ́ yẹn ju ọ̀rọ̀ olubi ọmọ sí mo ń tọ̀ tètè lọ ra bátìrì. Bàbá olóyè àgò ọ̀gá mi abẹ́rẹ́ kiri mo wà pẹ̀lú. ìwádìí jẹ́ kó yé mi wípé ibi ọmọ ṣe pàtàkì púpọ̀ ó sì ní í ṣe pẹ̀lú bí ayé ọmọ ó ṣe rí lókè èèpẹ̀. Bí ọmọ ò bá ṣoríire ibi ọmọ tàbí èkejì ọmọ ó ní ipa pàtàkì tí ń kó. Bí ọmọ ò bá sì tún ṣe ìkan yòókù náà ó ní í ṣe pẹ̀lú ibi tí àwọn òbí rẹ̀ àwọn òbí ọmọ ẹ mọ̀ yí pé ẹyin ní dàkúkọ bẹ́ẹ̀ ni ẹyin ní di òròmọdìrẹ òròmọdìrẹ ní dàkúkọ òun ni ó dàkúkọ ọmọ tí wọ́n bí lánàá tí wọ́n ṣe ibi ẹ̀ bó ṣe wù wọ́n òun ni ó dàgbà. yóò dàgbà díẹ̀ díẹ̀ lọ́mọdé ń dàgbà. báwo ni ayé rẹ̀ ó ṣe rí. kò yé mi o. ọmọ tí wọ́n bí ní àná tí wọ́n ṣe ibi rẹ̀ bó ṣe tó àti bó ṣe yẹ òun ni ó dàgbà bí. yóò dàgbà ni bí ayé rẹ̀ yóò ṣe rí. olubi ọmọ ó ní àsomọ́ tó yí gbì pẹ̀lú ìgbé ayé ọmọ tó wà lókè èèpẹ̀. ó ní í ṣe púpọ̀. ká tó tàtà pẹ́sẹ̀ ní àyà ìjẹjọ́ ọ̀hún ìbéèrè la fi káàdì ètò yìí nílẹ̀. bẹ́ẹ̀ ni. àwọn ìbéèrè ọ̀hún náà sì ni wípé ọmọ tí wọ́n bá ju ibi rẹ̀ sínú ṣáláńgá èèyàn ibi tí à ń ṣègbọ̀nsẹ̀ sí báwo ni ayé rẹ̀ ó ṣe rí. báwo ni gbé ayé rẹ̀ ó ṣe rí. àti wípé kí ni ó ṣẹlẹ̀ sí irúfẹ́ ọmọ bẹ́ẹ̀. ètò àṣàdáyébá kì í ṣe ètò kan ṣá ètò tó ní í ṣe pẹ̀lú ìwádìí lọ́dọ̀ àwọn àgbàlagbà ni. ẹ̀yin àgbàlagbà tá à ń ṣèwádìí lọ́dọ̀ yín àkóbẹ̀rẹ̀ fún yín. akínyìn ò tẹ́ ń pọ̀ ṣe alọ́pọlọ akínyìn gan. tọmọ kékeré bá ń ṣe bí àgbàlagbà ẹ mọ̀ wípé àwọn àgbàlagbà wọ́n ń bẹ́ńbì kan tí wọ́n ń fọmọdé ọ̀hún lọ́wọ́. èrò mi tó ń jó. olú rẹ̀ ń bẹ lábẹ́ omi. olú rẹ̀ ń bẹ nísàlẹ̀ odò tó ń kàn lù sí i níbàdí kẹ́kẹ́kẹ́. bọ́ba olú ọ wà padà di ajókòó tàgbà má ṣe é bẹ̀rẹ̀ iṣẹ́. má ṣe é pè ránṣẹ́ ó wá gbaṣọ àgbà ó fẹ́ pa kájà wọ́n ní nítorí kínni ó ní kó wọn má bàa rí àgbà fínni. bẹ́ẹ̀ ni. torí wípé àṣebà àgbà ní òtẹlẹ̀ pẹ́. ẹ̀yin àgbà ká tún tẹ̀síwájú lórí ètò. ọmọ tí ajá bá jẹ olubi rẹ̀ kí ni ó ṣẹlẹ̀ sí irúfẹ́ ọmọ bẹ́ẹ̀. tọ́. àwọn ìbéèrè tá a fi káàdì ètò yìí nílẹ̀ ní àyà ìjẹjọ́ nu o. ọmọ tí wọ́n bá sì rí ibi rẹ̀ sẹ́nu ọ̀sọ̀ọ̀rọ̀ òjò kí ni ó ṣẹlẹ̀. ọmọ tí wọ́n bá rí ibi rẹ̀ ṣe ilé kan kí ni ó ṣẹlẹ̀. àti wípé ààyè wo ló dára jù láti rí ibi ọmọ sí. àwọn ìbéèrè yìí la fi káàdì ètò àṣàdáyébá nílẹ̀ ní àyà ìjẹjọ́ níbi tá a sì roko tì sí ibẹ̀ náà láti gbé tí ò bá ní bá tá a bá bá ìjà lọ àbọ̀ olóyè àgò tá a bá agìyàn èèrùn níbi tá a roko tì sí níbẹ̀ náà láti síwájú níbi gan la dé ní ìjẹjọ́ ìwádìí ó jẹ́ kó yé wa wípé bí ayé ọmọ bá dára tí ayé ọmọ tó bá sì tún rí bákan ó ní í ṣe pẹ̀lú bí àwọn òbí rẹ̀ bí wọ́n ṣe tọ́jú olubi rẹ̀ torí wípé ibi ọmọ àti ènìyàn àtẹni tó ní olubi yìí tí wọ́n jọ wà lórílẹ̀ ayé ibi ọmọ òun náà kì í kú nínú ilẹ̀ tàbí ibi tí wọ́n bá fi sí ẹni tó ní olubi tóun rìn káàkiri ní orí ilẹ̀ wọ́n ní àsomọ́ tó yigbì pẹ̀lú ara wọn. níbi tó dára jù ká kọ́kọ́ gbé e láti ibí yìí gẹ́gẹ́ bí ìwádìí níbi tó dára jù tí àwọn àgbà tí wọ́n fi yé wa a ṣèwádìí sọ́tún a ṣèwádìí sósì
ibi tó dára jù láti fi ibi ọmọ sí láti tọ́jú ẹ̀ sí láyé àtijọ́ kó tó di wípé ẹ̀sìn àtọ̀húnrìnwá ó kó wa láṣàdànù torí pé gbogbo ẹ̀ náà lẹ́bọ lójú ẹlòmíì òun ni gbogbo ẹ̀ náà ni ẹbọ ẹlẹ́bọ ẹlẹ́bọ kódà wọ́n ní ọtí ẹ̀ léèbó kan tí wọ́n mọ̀ ń pè wọ́n máa gbọ́ pé superstition lásán ní jàre superstition lásán ní. àwọn tí wọ́n ń wí báyìí ẹ yẹ ìgbésí ayé wọn wò kì í ṣe gbogbo ẹ̀ náà lẹ́bọ. téèyàn bá tiẹ̀ wá ya òun rè gbè tí farifájá nígbà téèyàn bá wá bímọ tó wá tún ní placenta ọmọ ibi ni o bóyá ẹ lọ́ọ́ jù fájá tàbí ẹ lọ́ọ́ jù síbi kankan ní nǹkan tó sì jẹ́ pé àwọn bàbá wa látàrí ìgbà kan ṣe bẹ́ẹ̀ kí ni ń ṣe wá láwọ̀ tí ọ̀dán kí là ń bá ká. bàbá olóyè àgọ́. mo wà pẹ̀lú rẹ̀ ọ̀gá mi ó jèrè. àwọn tí wọ́n bá sọ wípé gbogbo àwọn nǹkan báyìí pé ẹbọ ni bíi pé wọn ò mọ nǹkan tí wọ́n ń wí. wọ́n ti ẹ̀ fura sí wọ́n lè ní ẹlẹ́bọ yóò wọ náà ni ẹ̀yin lẹ jókòó sí ẹnu ọ̀nà àlùjànnà àti ẹ̀yin lẹ jókòó sí ẹnu ọ̀nà náà àbí ẹ jókòó kabẹ̀. ọ̀gá mi abẹ́rẹ́ kiri. ìwé orin onígbàgbọ́ kan ó fi yé wa wípé báwo ló ti wí. ìtìjú ni ó jẹ́ fún. àrídìínú bàbá rìn dé. ṣé wàá gbé ni. nígbà tí mọ̀wulẹ̀ kọrin. má kọrin. nígbà tí onífá tó bá wọlé. ìtìjú púpọ̀ ní ọjọ́ onígbàgbọ́ àtòní màlẹ́kì. ìgbà tó onífá bá wọlé. nígbà tí onífá tó bá wọlé tó wọlé ológo kóró. tó wọlé ológo ilé mọ̀ ni wọ́n ń pe àlùjànnà tí àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì ń pè ní paradíṣe ilé mọ̀ ni à ń pè é nínú ẹ̀sìn àbáláyé àwọn bàbá wa ilé mọ̀ ìtìjú ni ó jẹ́ o nígbà tí onífá tó bá wọlé mọ̀ ìyẹn ni wípé ẹbọ ni gbogbo ẹ̀ ẹbọ ni tọ̀hún ẹbọ ni tìyín ẹ jókòó kabẹ̀ o ti gbọ́ bí ayé ọmọ rẹ bá ṣe rí ìwọ náà ló fà á o nípa àìní àkíyèsára ìwádìí jẹ́ kó yé wa wípé láyé àtijọ́ tí wọ́n bá bímọ tuntun ọmọ òpónlò wọ́n ó ṣe ibi rẹ̀ lọ́jọ́ wọ́n ó gbé ibi yìí sí inú kòkó mọ̀ngúdú nínú ìkòkó mọ̀ngúdú ẹ ti mọ̀ ọ́ ìkòkò sásùn ní. ìsásùn èyí tí ó gbà á ni wọ́n ó gbé sí wọ́n sì. àlọ́ ọ̀rà ni àlọ́ ọ̀rà lọ́jà. bẹ́ẹ̀ ni wọ́n wá fi owó ẹyọ kùndí owó ẹyọ kúdi tí ò lójú wọ́n ó fi lé wọ́n wá fi ọmọ rí de ààyè tó dára jù gẹ́gẹ́ bí ìwádìí wọ́n ní ó dára kí wọ́n ó wá ilé ikán níbi tí ọ̀pọ̀lọpọ̀ ikán bá wà kí wọ́n wà láàrin wọ́n gbé bọ́ wọ́n wá ilé ikán padà àwọn ikán wọ́n mọ̀ di ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló rọ̀ mọ́ ilé yìí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló rọ̀ mọ́ ilé yìí gẹ́gẹ́ bí ìwádìí bẹ́ẹ̀ ni. lára nǹkan tó rọ̀ mọ́ òun ni wípé ilé ikán máa tutù ilé ikán máa tutù púpọ̀ ọmọ tí wọ́n bá ṣe olubi rẹ̀ báwọn púpọ̀ wọn a máa jẹ́ ọlọ́pọ̀ ènìyàn láyé ọ̀pọ̀ ènìyàn ni wọ́n máa rọ̀gbà yírú wọn ká bó bá jẹ́ ẹni tó kọ orí owó láti òde ọ̀run òkìkí rẹ̀ ó kàn káàkiri gbogbo àgbáyé tó bá sì jẹ́ pé ẹni tí ò kọ orí owó ni yóò ní èèyàn lára ju olówó mi lọ. yóò ní gbajúmọ̀. ìwádìí ó tún jẹ́ kó yé wa wípé àwọn àyè tó dára láti fi ibi ọmọ sí àwọn àyè tó máa ń tutù ó dára láti fi olubi ọmọ sí bíi ibi balùwẹ̀ bíi ẹnu ọ̀sọ̀rọ̀ òjò torí pé bí ibi yìí tó bá ń tutù ẹni tó ní olubi òun náà ara rẹ̀ ó máa ìgbésí ayé rẹ̀ ó máa gba ìtura nígbà pé tibitire la wálé ayé gbogbo nǹkan tó ní í ṣe pẹ̀lú rẹ̀ yóò sì máa jẹ́ ẹ̀rọ̀ wọ́ọ́rọ́wọ́. bẹ́ẹ̀ ni bàbá olóyè àgọ́ mo wà pẹ̀lú rẹ̀ ọ̀gá mi. tó bá wá jẹ́ wípé wọ́n ju olubi ọmọ sínú ṣáláńgá ààyè tí à ń ṣe ìgbọ̀nsẹ̀ sí. ẹ̀gbin nǹkan ẹlẹ́gbin. nǹkan ẹ̀gbin. ó lágbára. àwọn ènìyàn tí wọ́n ń sọ wípé ẹbọ ni gbogbo ẹ̀
ohun tí aláìmọ̀ kan tó fi ń ṣe rẹ̀ ó pọ̀ ju ohun tí wọ́n fi ń ṣe lọ ó pọ̀. ọ̀ tó má darẹ̀ láàmú mọ̀ ọ̀gá mi aláìmọ̀ kan ń ṣe rẹ̀ ni. ẹ̀sìn àwọn tí wọ́n mú ẹ̀sìn wá fún wa bàbá olóyè àgò mo wà pẹ̀lú rẹ̀ ọ̀gá mi àtẹ̀sìn mùsùlùmí àti ẹ̀sìn kìrìsìtẹ́nì wọ́n mà ní àṣà àti ìṣe tiwọn. wọ́n ní àṣà àti ìṣe tiwọn. wọ́n sì fojú mẹ́rin ẹ̀. ṣùgbọ́n tẹ́ ẹ bá sọ̀rọ̀ púpọ̀ nípa ọ̀rọ̀ àṣà àti ìṣe àti ẹ̀sìn àtọ̀húnrìnwá ó ní kò ní gbàgbọ́ ó jókòó kabẹ̀ ọlọ́run ọba òkè tó dá wa ó mọ̀ tó bá fẹ́ ṣe gbogbo ayé ní ẹlẹ́sìn kan ṣoṣo yóò kúkú ṣe ṣùgbọ́n kò wù láti ṣe bẹ́ẹ̀ ẹ wá wò ó nínú ìkòkò dúdú lẹ̀kọ́ funfun ó ti jáde àbí àbí olóyè àgọ́ ẹ mọ̀jẹ̀ á yà púpọ̀ jù á ti ń yà sọ́tún yà sósì. tó ọ̀rọ̀ kánilá ni níbi à ń lò jí níbi à ń yà sí lóko. mọ̀ pé tibitire ta wálé ayé yìí náà ni kò sì wá sí bẹ́ẹ̀ yóò ṣe wà láyé tí ó máa gbárí lọ títí òní gbàdé ọjọ́ kan. ẹ já bomi làádẹ́ àbọ̀ wá ikú kalẹ̀. láti ṣe nílẹ̀ yìí rèé àtúgbàkàndé èrò yàwó ẹ̀wọ̀ àwòrán ọmọ ṣúgẹ̀rẹ̀ èjì ṣá wálẹ́wálẹ́ èjì gbọ́jọ́ iṣẹ́ èjì ni àṣà wa rèé ọgbọ́n alẹ̀ yìí àgbọ̀ bòmí àṣà alẹ̀ yìí èèwọ̀ bì kan bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ tíátíá àṣà wa làṣà wa. Ìbà òun nílẹ̀ mo pàgbọ́n wọ́ fún ṣẹ̀ṣẹ̀ o ìbà àgbà ìbà òun nílẹ̀ mo pàgbọ́n wọ́ fún ṣẹ̀ṣẹ̀ o ìbà àgbà. àṣà wa. ẹ kú kalẹ̀ gbogbo olólùfẹ́ ètò àṣà àdáyébá tiwa làṣà tiwa ní ìṣẹ̀ṣe. àwọn àyè tó dára ibi tó tutù káti ẹ̀ wá sọ wípé ayé ti dayé ọ̀làjú ẹ lè fi owó ẹyọ kúdi ẹ lè fi sí ibi tí ẹ bá ṣe olubi ọmọ tàbí ìkejì ọmọ yín lọ́jọ́ sí ẹ lè ṣe bẹ́ẹ̀ kò sí láì fi ẹ tọ́jú ẹ̀ síbi tó dára ẹ gbé síbi tó tutù ẹ sì bò ó mọ́nú ilẹ̀ àpolóyàgò. ọ̀gá mi. ìwádìí jẹ́ kó yé wa wípé ọmọ tí wọ́n bá ju ibi rẹ̀ tàbí ìkejì ọmọ tí wọ́n jù sínú ṣáláńgá wọ́n ní bírúfẹ́ ọmọ bẹ́ẹ̀ tó bá lówó tí ń ṣàánú fọ̀tún tí ń ṣàánú fósì gbogbo ìgbà àwọn èèyàn ó máa kórìíra rẹ̀. aṣọ ẹ̀ ni wọ́n máa dá sí wọ́n máa dá fún un lọ́rùn. bó ní owó tó ju olówó ilé ayé lọ tó sì ń ṣàánú àwọn ènìyàn bó bá pẹ̀yìn dà tán wọ́n máa dá ẹ̀ rẹ̀ wọ́n sì kórìíra rẹ̀ pẹ̀lú. ńgbẹ́ pàgísẹ̀ ẹlẹ́gbẹ̀ẹ́ ni wọ́n ti dá sí lọ́rùn àwọn tó bí. torí wípé ènìyàn wo ní fẹ́ràn kí wọ́n da ìgbọ̀nsẹ̀ kí wọ́n dà sóhun lára. kódà. àbí nǹkan ẹ̀gbin tí ń rùn ta ní fẹ́ kí wọ́n ṣe bẹ́ẹ̀ sóhun. kódà. ká wá sọ wípé ṣẹ́ẹ̀sì gbàgbé wípé odidi èèyàn òun ni olubi ọmọ. odidi ni o. ibi tẹ́ẹ̀tì kíyèsí rèé o ká tẹ̀bi ìsáná ká kíyèsí oògùn tí ọwọ́ àwọn tí wọ́n ń pawọ́dà àwọn tí wọ́n ń lò ó tí wọ́n ń lo olubi yìí tọwọ́ wọn bá tẹ̀ nǹkan tí wọ́n bá fi ṣe yóò jẹ́ torí pé odidi ènìyàn ni ó sì ní àsomọ́ tó yí gbè pẹ̀lú ẹni tó wà lókè èèpẹ̀. tó wọ́n ṣe ènìyàn máa da ẹni tó ní ibi rẹ̀ láàmú ni. bó o lẹ́wàá ṣe sọ wípé ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú olubi àti ènìyàn tó wà lókè èèpẹ̀ wípé ẹbọ ni ọmọ tó o bá bí gbé ibi rẹ̀ kó jù sínú ṣáláńgá gbé kó sọ sàtàn kó jù síbi tó bá wù ọ́ kó máa wò ó wẹ̀yìn ọláwò wẹ̀yìn ọ̀rọ̀ wò báwo ni ó ṣe rí. ìwádìí tún jẹ́ kó yé wa wípé ẹni tí wọ́n bá fi tiẹ̀ tí wọ́n rí yìí síbi ilẹ̀ tí kò tutù àti rí jájẹ yóò díṣẹ́ fún ọ. torí pé ilẹ̀ gbígbóná gbogbo ìgbà nílẹ̀ ó máa gbóná mọ́ ká wá sọ wípé ajá gbé e jẹ
kájọ tó jẹ́. tí ajá bá gbé olubi ọmọ jẹ kí ni ó tún ṣẹlẹ̀. ìwọ ajá lọmọ ní ọmọ àwò. ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ká máa ṣe ìwádìí lọ́dọ̀ àwọn àgbàlagbà ó máa ń jẹ́ kí òye ẹni kún bẹ́ẹ̀ ni ó sì máa ń ṣí ojú ẹni sí oríṣiríṣi àwọn nǹkan. ètò àṣà àdáyébá ó ń kọ́ni lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ni ó ń fúnni ní òye. irú àwọn ètò báyìí ètò láti jẹ́ kí ìgbáyé gbádùn wa kó ṣe pàtàkì kí ìgbésí ayé wa kó sì nítumọ̀ torí pé bára bá dẹni àwọn tó súnmọ́ ni ara ó dẹ̀ wọ́n náà ni. àwọn àgbà ò ní bí ò bá sí lójú kì í kán sáyà. ìwọ màmá tó ń gbọ́ mi ọkọ àtìyàwó tó ń gbọ́ mi lọ́ọ̀dẹ̀ yìí tọ́ a pè yín o. ọ̀rọ̀ yìí kàn yín o. ọkàn gbogbo wa o. gbogbo ẹ̀ kọ́ lẹ bọ gbogbo ẹ̀ ẹbọ gbogbo ẹ̀ kọ́ lẹ bọ o. ẹbọ ni. àwọn ìgbésẹ̀ kan ń bẹ tó dára láti gbé nígbà tí ọmọ bá wà ní kékeré láti jẹ́ kí ìgbésí ayé ọmọ kó rọrùn. kó lè nítumọ̀. ara ìrèé. ṣe ti ẹ̀rọ àwọn aṣọ wẹ́rẹ́ bímọ ọ̀sìn àlákàsí nǹkan kan wò pínrín bí tí wù ọmọ àlákàsí nǹkan kan àsùn amadu àgbà tá a pè bọ́yá bí nǹkan òun bá ṣẹlẹ̀ àgbàdo àfi fóònù ni o wọ́n máa tẹ̀ kí títì ní fóònù ṣáá wọ́n máa wo tiktok wọ́n máa ṣe gbé kí títì. ẹ wá mọ̀ wò ó fóònù tá à ń mú lọ́wọ́ káàkiri yìí owó tí ẹlòmíín fi ń pa lójúmọ́ lọ́sẹ̀ lóṣùn kò ṣeé fẹnu sọ. ìwọ mọ tẹ fóònù fọmọ kalẹ̀ láì tọ́jú nǹkan tó yẹ kó o mójútó fi kalẹ̀ má mójútó máa tẹ fóònù ibi tó bá ṣíbọ̀ tó ní bọ́ ní dà. kí yóò di tiẹ̀ ní. bàbá olóyè àgọ́ ẹni tí ajá bá gbé olubi rẹ̀ jẹ kí ni ó ṣe òun. àìgbọ́ búburú lẹ́nu abọ́ rẹ̀. bẹ́ẹ̀ ni. nǹkan tí kò dára ni wọ́n sọ pé ìṣẹ̀lẹ̀ sírú wọn. máa ṣẹlẹ̀ sírú wọn ni ọmọ bá ti ń hùwà bí ṣe mọ̀ pé nísìnyí ọlọ́run máa jàrá ìdámọ̀ sọ níwò yìí ìjẹ̀jọ́ náà nígbà tí yẹn bá lọ ju ibi tí ajá ló gbé tọmọ bá di pé bá ń hù tí ń hù ẹ̀hẹ̀n náà kì í ṣe mọ̀ kúlù ẹ̀ ti ajá tó jẹ́ kíní rẹ̀ ní hẹ̀lẹ́ mọ̀ ni èmi ọmọ àlọ́ gbó ni ó yàkúyàkí ni ọmọ yàkúyàkí àdúgbò láì jẹ́ pé wọ́n ní ọmọ agbó. àrídùnnú bàbá. àbí mo ti rí ọ̀rẹ́ mi jàre. àrídùnnú bàbá rẹ̀ dé ẹja tara ṣàṣà ká lọ sí abala oríkì orílẹ̀ nígbà tá a bá padà dé a ó gbọ́ ohùn àwọn àgbàlagbà ọ̀kan lára àwọn àgbàlagbà nígbà tí à ń ṣe iṣẹ́ ìwádìí yìí a lọ sọ́dọ̀ àwọn àgbàlagbà tí wọ́n tó bíi mélòó kan láti kó kinní yìí jọ wípé ṣé òtítọ́ ni tẹ́nìkan bá wí tiẹ̀ tó bá fẹ́ yàtọ̀ àwa rí wípé gbogbo àwọn tá a ṣèwádìí lọ́dọ̀ wọn nǹkan náà ni gbogbo wọn ń wí nípa ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ibi ọmọ táwọn kan tó ń pè ní èkejì ọmọ ẹ já lọ sí abala oríkì orílẹ̀ àrídùnnú bàbá rìn dé. ire ní mògún ọmọ alágbẹ̀dẹ ire ní mògún ọmọ àwíṣẹ̀ ire ní mògún ọmọ awórin tún rírọ bá a kí wọn nírè wọn kì í jẹ́ ọmọ òwú ni wọ́n fi jẹ́ra wọn ọjọ́ ọ̀bẹ̀rẹ̀ bá di méjì ló dọ̀ wọ́n gógó a kì í bímọ nírè kó pò sí owó ọkọ ni onírọ ní àbọ̀bẹ ẹ̀rọ onírè ní rọ̀bẹ idẹ ìwọ̀fà àwọn arọ bàbà ọmọ bíbí onírè ní rẹ̀ mú ṣékélé ẹ̀yin lọmọ rọ́wọ́ bálágbẹ̀dẹ ò bá rọ́wọ́ tọlọ́kọ́tàládàá wọn a máa sọ lọ́nà oko èjì gbọ́jọ́ wọn alẹ́ múrin awo jẹ ọ̀gbẹ̀rì ò mọ̀ pé eyín alágbẹ̀dẹ ò rọrin àìtètè wáyé ń dùn mí ìbá tètè wáyé ni ilé mẹ́ta ni ìbá bọ́ sí bí mo jámọ́ ẹlẹ́ran máa fọ́ ọgún ìbájọ́mọ alákà máa jẹ̀rán àkà bí mo bá wá jọ́mọ alágbẹ̀dẹ máa dún lójú máa dún lẹ́nu máa ṣàgbọ̀nsálẹ̀ wóríwórí ire ní mògún ọmọ àwíṣẹ̀ ire ló ti ń bọ̀ ló mọ́kọ́ mi wá èmi ní òní mú ṣubọ̀ fálágbẹ̀dẹ ọmọ awórin tún rirọ fínà níbẹ̀ lẹ́nu alágbẹ̀dẹ bó o fínà wọn a ló ṣeun bó o fínà wọn a sì ló ṣènìyàn ẹ̀yin lọmọ alágbẹ̀dẹ fàkàfìkì lóhùn ẹ̀wìrì àrídùnnú àtọ́lẹ́lẹ̀ mi ń jẹ́ a ò ní rí Dubai lọ lábala oríkì orílẹ̀ ẹ máa pè mí sórí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ yìí 070 43 16 34 26 070 43
163426 ó dàbọ̀ lábala oríkì orílẹ̀. kò gbọ́dọ̀ bàjẹ́. àṣà yóò gbọ́dọ̀ bàjẹ́ o. kò gbọ́dọ̀ bàjẹ́. àṣà yóò gbọ́dọ̀ bàjẹ́ o. ẹ̀yin aṣíwájú. àṣà yóò gbọ́dọ̀ bàjẹ́ o. ẹ̀yin olùkọ́. àṣà yóò gbọ́dọ̀ bàjẹ́ o. amúlùdùn pátá. àṣà yóò gbọ́dọ̀ bàjẹ́ o. akéwì sùn jálá. àṣà yóò gbọ́dọ̀ bàjẹ́ o. ẹ̀yin kábíyèsí. àṣà yóò gbọ́dọ̀ bàjẹ́ o. olùfẹ́ àbúrẹ́ o. àṣà yóò gbọ́dọ̀ bàjẹ́ o. aláàfin Ọ̀yọ́. àṣà yóò gbọ́dọ̀ bàjẹ́ o. alákẹ́tù bàbá. àṣà yóò gbọ́dọ̀ bàjẹ́ o. orí mọ́lúsì. àṣà yóò gbọ́dọ̀ bàjẹ́ o. ọ̀kẹ́rẹ́ ṣákí. àṣà yóò gbọ́dọ̀ bàjẹ́ o. oúnjẹ òkè o. àṣà yóò gbọ́dọ̀ bàjẹ́ o. bàbá wa sábì kan náà. àṣà yóò gbọ́dọ̀ bàjẹ́ o. olúwọrí. àṣà yóò gbọ́dọ̀. ẹ kú kalẹ̀ gbogbo olólùfẹ́ ètò àṣà àdáyébá. ìgbà tá à ń ṣiṣẹ́ ìwádìí yìí ìtàkùrọ̀sọ ráńpẹ́ nípa ibi ọmọ ẹ jẹ́ ká gbọ́ ẹ kú kalẹ̀. torí náà lódùn máa sọ pé tibitire la dá ilé ayé bí bá fún Ọ̀rúnmìlà tí bàbá ń bẹ lóhùn nìkan ṣoṣo gírogíro Ọ̀rúnmìlà báwo lòun ò ti sílé ayé tí ó fi yẹ hàn Ọ̀rúnmìlà ni Olódùmarè tì láti jẹ́ ká mọ̀ pé báwo ni ibi ọmọ sì jẹ́ inú ìṣẹ̀dá èèyàn níbi náà wà torí tí ibi ọba tí wá sílé ayé ọmọ ò ní sọ̀rọ̀ o Ifá ní tibitire la wá sílé ayé ọ̀wọ́n ń lọ́wọ́ ọ̀tún rẹ̀ tẹ̀ lọ́wọ́ òsì ọ̀wọ́n yẹn rẹ̀ tẹ̀ ló sọ bẹ́ẹ̀ ó ní tibitire la wá sílé ayé dífá fún Ọ̀rúnmìlà tí bàbá ń ti kọ́lé ọ̀run bọ̀ wá sílé ayé ẹbọ wọn ní kó wá ṣe dífá fún ẹ̀jẹ̀ dídóró òródù wọ́n ti lé ọ̀run bọ̀ wá sílé ayé ẹbọ wọn ní kí wọ́n sì. orúkọ mi ni ọ̀jọ̀gbọ́n Awomímọ́ Awófẹ́mi Arẹwà Ifá Olú. Orísun wa ò gbọdọ̀ gbẹ odò tó bá gbé orísun rẹ̀ ni ó gbẹ o. Ṣé àṣà wa ìṣẹ̀dálẹ̀ wa ní ìwàlẹ̀ wa wà lámúyọ̀gbọ̀n wa? Orísun. Èdè wa ìṣòkè ìbọ̀wọ̀ wa ní ìwàlẹ̀ wa wà lámúyọ̀gbọ̀n wa. Orísun. Òyìnbó fún tí àgbẹ̀ká gbọdọ̀ bá mi ní àwọn ọmọ ọ̀la. Àti àṣà ìgbà náà ní èkó ìṣòkè. Nání ohun àyíká. Àti àṣà ìgbà náà ní èkó ìṣòkè. Orísun. Orísun wa ò gbọdọ̀ gbẹ odò tó bá gbẹ orísun rẹ̀ ni yóò gbẹ o. ẹ kú kalẹ̀ gbogbo odò tó bá ti gbàgbé orísun yóò gbẹ ni irú odò bẹ́ẹ̀ làwọn àgbà sọ wípé akérèmọdò wẹ̀wò ìràwé ìyẹn ni wípé ìràwé ni ó rẹ̀ sí ojú odò ọ̀hún gbogbo odò tó bá ti gbàgbé orísun àṣà wa kò ṣeé kó dànù bẹ́ẹ̀ ni ó ṣe pàtàkì ká mójútó kì í ṣe gbogbo ẹ̀ lẹ́bọ bẹ́ẹ̀ ni a lè sọ wípé kì í ṣe gbogbo ẹ̀ náà lẹ́bọ èyí tó bá ní ṣe pẹ̀lú ìgbésí ayé tí ó fi nítumọ̀ ṣó ń gbọ́ mi yé olùgbọ́ mi bàbá màmá ẹ̀yin alágbàtọ́ ọjà mójútó torí wípé ètè dídùn àti ẹnu dídùn tí wọ́n fi ń sọ̀rọ̀ fún ọ kinní kan igbá kan wọ́n mọ̀ bí tí wọ́n ti ń ṣe tiwọn o. ọ̀rẹ́ àfin òsì tàfin àfin ni ọmọ tán rẹ̀ ọ̀rẹ́ àfin ó ní òyìnbó pẹpẹ òyìnbó wo ṣé òyìnbó làfin. ọ̀rẹ́ àfin ò tàfin àfin ló ń tẹ̀rẹ̀. àfin ní ń tẹ̀rẹ̀ bí wọ́n bá tẹ ọmọ tẹ̀rẹ̀ o mọ́ tẹ̀rẹ̀ o ẹ já lọ sí abala tí iléeṣẹ́ Ralac Ventures tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ iléeṣẹ́ Ralac Ventures àwọn ni wọ́n fi ọwọ́ ètò àṣà àdáyébá sọ̀yà wípé ètò àṣà àdáyébá ó dúró tẹpántẹpán bẹ́ẹ̀ ni ètò tó nítumọ̀ tí ó tó gbé ìpolówó ọjà lé lórí ni láti ìgbà ọ̀hún bí ètò àṣà àdáyébá bó ṣe ń tẹ̀síwájú iléeṣẹ́ Ralac Ventures àwọn náà ń tẹ̀síwájú kájọ máa tẹ̀síwájú kájọ là bí orúkọ ìjọba ìbílẹ̀ yìí kájọ là kájọ lówó iléeṣẹ́ Ralac Ventures ni wọ́n ṣe onígbọ̀wọ́ abala tá a dé yìí
ọ̀kan ọ̀jọ̀kan egbòogi ìbílẹ̀ ló sarajọ ni wọ́n ṣe àgbéjáde rẹ̀ àwọn èèyàn tó ń lò ó wọ́n ń ṣàwùdá sí Elédùmarè láti ara iléeṣẹ́ Ralac Ventures àwọn aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Ralac Ventures àwọn náà wà tún dá gbogbo ọpẹ́ padà sọ́dọ̀ ọba adániwáyé tó ní ewé tó ní egbò tí ó ń jẹ́ kí ewé ọ̀hún kó máa jẹ́ a sì ti ń fọn rere iléeṣẹ́ yìí ó ti tó bíi ọdún mélòó kan àdúpẹ́ wípé àwọn ènìyàn wọ́n ń lọ síbẹ̀ wọ́n sì ń rí nǹkan tí wọ́n fẹ́ wọ́n ń rí pẹ̀lú owó kékeré ẹ̀rí nǹkan ọlọ́run má jẹ́ ń ṣe àwọn èèyàn mi lọ́nà iléeṣẹ́ Ralac Ventures wọ́n dúró iléeṣẹ́ ọ̀hún ó sì nítumọ̀ ẹ já lọ sí olú iléeṣẹ́ wọn ní ìlú Ìṣẹ́yìn ẹ kú kalẹ̀. ó tún ti dé òkìlódé ògùn yìí ni ògùn wo ni tilẹ̀kùn lẹ́yìn lógún omi gbàmóge ẹ máa ra mọ́ sweet bitter kó mọ́lẹ̀ okay now ara ríro kẹjẹgbẹ rámọ ni kò béèrè fún ẹ̀yìn dídùn kẹjẹgbẹ rámọ ni kò béèrè fún ọ̀pá tí yóò kẹlẹ̀ dáadáa tilẹ̀kùn lẹ́yìn ló lè ṣe tàbí èyí tó dẹnu kọlẹ̀ jogun omi ni kò béèrè ọ̀pá tí yóò kẹlẹ̀ dáadáa tilẹ̀kùn lẹ́yìn ló lè ṣe inú kíkan inú dídùn gbàmóge ni ó béèrè fún àtọ̀ sí ọjọ́ tó ti pẹ́ gbàmóge ni ó béèrè fún ìkẹ́ oṣù ségesège gbàmóge ni ó béèrè fún ara kíkan ara dídùn sweet bitter ní kò béèrè orí fífọ́ kẹjẹgbẹ sweet bitter ní kò béèrè ọ̀sà tí kẹjẹgbẹ sweet bitter ní kò béèrè àlèṣègbè ọ̀sẹ̀ bó ti tó kó mọ́lẹ̀ ní kò béèrè fún Ralac Ventures ló ṣe ewé àtẹ̀kọ́ wọ́n fi pò okay 09027249106382237 tilẹ̀kùn lẹ́yìn ni o jogun omi mara mọ́ kó mọ́lẹ̀ sweet bitter Ralac Ventures ló ṣe ewé àtẹ̀kọ́ okay now ó ti yá 090249106382237 tilẹ̀kùn lẹ́yìn ló lè ṣe jogun omi ni kò béèrè sí títà ló lè ṣe rámọ ni kò béèrè fún. rámọ ni ká ẹ béèrè fún oríṣiríṣi àwọn egbòogi tọmọ olórin yìí kà ó tún jú pọ̀ jù báyìí lọ o kákàdé ẹ̀ka dákẹ́ alájì àbọ̀lọ́rẹ́ wọn bẹ́ ń kalẹ̀ pẹ̀lú wa lórí ètò fún talẹ́ òní alájì ẹ kí àwọn aráalé. ẹ máa kalẹ̀ gbogbo ọmọ Nàìjíríà àkú dédé òye àkú orinrin yìí àbí ọ̀gìnìtì ní akíyàtọ́kùn wa iwájúwájú ni làákàyè yẹn máa tẹ̀síwájú gẹ́gẹ́ bí ètò tẹ̀ mú wa láti jẹjọ tó dé jẹ́ pé ẹ̀fígún ó pẹ̀lú nǹkan tí ń dá ogun wàhálà sínú ogun ayé anybody ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lásìkò yìí nípa àṣà wa àti ṣe wa tí ò jẹ mọ́ bọ tí ò jẹ mọ́ nǹkan tọ́lọ́hun kọ̀ tó jẹ́ pé ìṣẹ̀dálẹ̀ wa ni tó jẹ́ pé àtìtá náà ló ba lórí ogun bílẹ̀ tó jẹ́ pé eléyìí rubbish tòun rubbish àwọn bàbá tani àtàwọn ìyá tàná èyí tí wọ́n fi sójú àrò tí ń jàǹfààní tí yẹn ń lò èyí tí wọ́n fi sórí àtẹrígbà èyí tí wọ́n fi kọ́lé jìgbọ̀n gbogbo ẹ̀ náà ní ohun tí ń ṣe nínú àgọ́ ara gbogbo ohun tá à ń ṣe tẹ́lẹ̀ tá a padì tá a ní pé ọ̀làjú ńjọ́ ọ̀làjú òyìnbó kó tìlú òyìnbó wá kó wá mú àṣà tiwa ló mú lọ́kùnkúndùn fúnde èyí gbogbo ibi tó ń kálukú kù sí inú ètò tí wọ́n ṣe lálẹ́ yìí a kí ẹ̀yin bímọbímọ wa ọlọ́run ọba kò ní jẹ́ kí ilé wa dàrú o kò ní jẹ́ kí àtúbọ̀tán wa ọ̀la wa ọ̀túnla wa kó bàjẹ́. orúkọ mi ni Alhaji Àbọ̀lọ́rẹ́ tí mo jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ iléeṣẹ́ Ralac tí olú iléeṣẹ́ wà ní ìlú Ìṣẹ́yìn ní ojú bàbá ní ìyànà kíáyọ̀. bákan náà ni ẹ̀ka iléeṣẹ́ ní ìlú Òkè lẹ́gbẹ̀ẹ́ gáràjì Ìṣẹ́yìn
ilé bàbá wa Akíntọ́lá ọlọ́pàá. Bákan náà ni ẹ̀ka iléeṣẹ́ ní ìlú àgọ́ ààrẹ lẹ́gbẹ̀ẹ́ gáràjì ìlú àgọ́ ààrẹ níbi church Akékaka. Bákan náà ẹ̀ka iléeṣẹ́ wà nílùú Gàyà ní orílẹ̀-èdè Republic of Niger. Àtàìsàn àtàrùn kò ní fi ṣe wá, kò ní fi ṣe ẹnì kankan. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run fún gbogbo àwọn yẹn tí ń wá sí iléeṣẹ́ wa tí wọ́n dẹ̀ ń dúpẹ́ fọlọ́run ọba. Ọlọ́run ni ẹ dúpẹ́ fún gbogbo ìgbà ní máa ń sọ Alhaji Aláké olágbára kan Ọlọ́run lèmi náà ń ké èèyàn sí ní dòpò Ọlọ́run mú kó pòfo àfẹni tí ò bá mọ Ọlọ́run lókun. Fún díẹ̀ yìí a wà ní ìlú òkè ò lọ́la gbogbo ẹ̀yin tẹ́ ń pè wá pé sáà wà lókè ò fún láti lo machine èyíkéyìí tẹ́yìn rí inú ìpèníjà nínú àgọ́ ara yálà oríkèéríkèé ara tí ń roni ọwọ́ ń kú ẹsẹ̀ ń kú pajápajá ọwọ́ pajápajá ẹsẹ̀ àìlè nàró ẹ̀yìn àbí kọ́mọ níka kí gbogbo ẹ̀ kó kéle kéèyàn má rí iṣẹ́ àbọ̀mọ níka ẹsẹ̀ ni ó kéle àbíkùn ní dà ọ́ láàmú àbí kéèyàn rìn láti ibìkan kéèyàn máa mí ẹlẹ́ẹlẹ́ àbí kéèyàn gbèsè láti ibìkan tó yẹ pé gbogbo akúta ìtayì àbí kéèyàn tiẹ̀ gbèsè láti ibìkan kó máa lọ kí gbogbo bàtà yọbọ kéèyàn máa mọ̀ èyíkéyìí tí wọ́n bá rí bẹ́ẹ̀ àbí kò tiẹ̀ wá fẹsẹ̀ tẹ́lẹ̀ kó yẹ gbogbo gìgísẹ̀ a máa jẹ́ dundun a máa jẹ́ kíkẹ́ni ẹ jẹ́ àdìde wúyà ẹ jọ gbé sí ọ̀dọ̀ Alhaji Aláké pẹ̀lú ògo Ọlọ́run pẹ̀lú agbára Ọlọ́run àwọn èèyàn ti wá tí wọ́n ti dúpẹ́ ayọ̀ ìwọ náà tó ń pè nàláì tí ẹ̀ débẹ̀ náà wọn ni wọ́n lówó léyìn oníwọ̀n fún ẹ jẹ sí wọ́n lọ súnmọ́ wọn ni àbáwọn ni wọ́n fún ẹ ẹja gbìyànjú ká jáde ká mójútó àlàáfíà ara wa ká má máa ké gbogbo ẹ̀ náà eléyìí kò ṣe gbá eléyìí ọ̀sà òun náà ló bá wa débi èyí tí wọ́n fi ṣe ètò fún wa láti jẹ́ oníde títí di èní fún di èyí gbogbo èyí tẹ́ rí nínú ìpèníjà nínú àgọ́ ara yín ẹ̀dìdè wíwá ẹ̀yọjú sí wa abẹ́yìn bá fẹ́ ṣalágbàtà wa ẹ pè wá sí orí nọ́mbà wa 090 27 24 91 06 090 27 24 91 06 ẹlẹ́gẹ̀jì 090 63 82 23 70 090 63 82 23 70 gbogbo ẹ̀yàn mi tí ẹ̀ ń gbọ́ mi ní Ìgbò làṣà ògùn wa ti wà lọ́dọ̀ evangelist ìyá Yọ̀mídé Ọlọ́run ní fi àìsàn sẹ́ni kankan wá o ilẹ̀kùn lẹ́yìn olómi ti wà ó ti wà fẹ́lẹ́bù fáńfààní ẹ̀yin tẹ́ fẹ́ ṣalágbàtà wa ó dára gbogbo ọmọ Nàìjíríà. tó ó dàárọ̀ Alhaji ẹ máa lọ gba ìpè níta kò ní jù báyìí lọ lábala tí iléeṣẹ́ Ralapentous ṣe onígbọ̀wọ́ rẹ̀ ẹ ó sì rí ẹ ó gbọ́ gbogbo ibi tẹ́ ti rí àwọn nǹkan tó ń jáde nílé iṣẹ́ wọn ẹ ó gbọ́ ní sísẹ̀ntẹ̀lé láìpẹ́ ẹ̀já mọ́dé gbàdàgbọ̀n ká mọ́ rẹ̀ lé. ẹ jẹ́ kárí ilé là ń lọ agbẹ́kọ̀ òrókòrò. ètò àṣà àdáyébá atalẹ́ òní ó ti lọ bá a ṣe kọ̀wé rẹ̀ ẹ mú ṣàlóògùn kẹ́ ẹ ṣe mẹ́ṣẹ́gbé yóò ju wá ṣe o àmì àṣẹ́ǹtẹ̀dùn. òrókòrò kò gbàgbé ilé o. ẹ jẹ́ kárí. bàbá olóyè àgọ́ ọ̀ya ìgbérasọ ká mọ̀ rẹ̀ lé. bí àwọn rẹ̀ gẹ́gẹ́ ká má fi ẹnu ẹ̀ síbi kan àti bẹ̀rẹ̀ tèmi pẹ̀lú bisimilayi àti parí ẹ̀ pẹ̀lú alihamudulilayi ohun ayọ̀ lásán ọlọ́run ọba ṣé o ìpàdé òdi ọjọ́ mẹ́jọ ó dàárọ̀. àrídùnnú àtọ́lé mò ń dágbére eléré ètò àṣàdáyébá fún ti ọ̀sẹ̀ yìí wípé ó dàárọ̀ oorun ayọ̀ la ó sùn. ẹ jẹ́ ká jọ kéde fún tán. abẹ́rẹ́kẹ́rẹ́ adégbìtẹ́ lórúkọ mi mò ń dágbére lórí ètò àṣàdáyébá fún talẹ́ òní wípé níbi orí mi ó ti là ẹlẹ́dàá mi ò má ṣáì gbèmí débẹ̀rẹ̀ dán ìpàdé wa yóò tún di ọjọ́ mẹ́jọ ó dìgbà. ní báyìí àwọn àyè wọ̀nyí lẹ́yìn tí máa rí ọ̀kan ọ̀jọ̀kan àwọn egbòogi tó ń jáde ní iléeṣẹ́ Ralapentous gbogbo ẹ̀yin ènìyàn wa ní ìlú Ṣakí